nabawiyyatun. Gbogbo àfá láyé tí ń bá bínú àwọn ẹgbẹ́ rẹ̀ ọlọ́run ní ṣoore fún. Salamun alaykum. Pariwo ọlọ́run dáadáa. Sunnatun nabawiyyatun. Ká bínú sóore olóore tòbí kọ́láwọ̀ ó gbà ọ̀rẹ́ tí ń bẹ lọ́wọ́ ẹni bínú sí òun kó pé fún ọ. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ẹ̀yà afá tí ó jẹ kó lójú kan òun náà ní àìmọ́gbà fún ẹni. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ẹ̀yà afá tí ó jẹ kó lójú kan bẹ́ẹ̀ bá wà fà tí wọ́n lásọ púpọ̀ ẹ̀rọ chẹ́kì àníyàn rẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Nǹkan mẹ́ta lè máa ṣe àfa àti bá ń bá lásọ púpọ̀. Nǹkan mẹ́ta lè máa ṣe. Ayyakumullahu. Àkọ́kọ́ bóyá kan kákà tó yà wò. Ayyakumullahu. Ètí ń jẹ́ kákà yìí ni kó máa pààyàn lẹ́kún. Ètí ń jẹ́ kákà yìí òun ni kó máa kó sọ lé iye ọlá kó sọ ọ́ dahoro. Ó máa ti jẹ́ ọ̀la. Salamun alaykum Tí ó fi dájú gbogbo nǹkan lé. sunnatun nabawiyyatun. Gbogbo owó àfa bẹ́ẹ̀ tí ó fi kú ò láyé àtọwọ́ àtọmọ́ aṣọ rẹ̀ ọ̀rọ̀ mọ́. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo àfa tí ò bá dùnú sóore olóore ọlọ́run ò ní sóore fún un náà. Sallallahu alayhi wa sallam. Yorùbá àdáni ní kò sí. Sallallahu alayhi wa sallam. Ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ànábì ní ìgbàgbọ́ yóò tí ì lè gbé. Sallallahu alayhi wa sallam. Àbí kò nífẹ̀ẹ́ ọmọ làkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Bọ́ọ̀ bá ti káàbọ̀ bá ti nífẹ̀ẹ́ ọmọ làkejì tí ò nífẹ̀ẹ́ àfẹ́ ẹgbẹ́ rẹ̀ bí ara rẹ̀. Yóò máa pa lásán ní kò ní dòrí. Salamun alaykum sunnatun nabawiyyatun. Àfáwà Abdul Wasi'in bá wàhálà. ẹ ti sọ̀rọ̀ ní ẹ sọ̀rọ̀ ní. Ash-Shaykh Abdul Wasi'in bá wàhálà. Bọ́ọ̀ bá wí bá wàhálà lóhùn tòní. Táà máa yí kádàrá kú padà sí dáadáa. Ọ̀ ní wàhálà tó fi kú. Ash-Shaykh Abdul Wasi'in bá wàhálà. Wọ́n wá kí mi níjọ́ náà. Wọ́n wá tilétilé. Wọ́n fẹ́ẹ́ tó tó wákàtí mẹ́wàá. Salamun alaykum Inú wọn wá ń dùn pé Ọlọ́run àwa náà ló ṣe léyìí fún. sunnatun nabawiyyatun. Wọ́n wá lọ, wọ́n wá bọ̀, wọ́n pe àṣekáàrù, wọ́n pe ọkọ̀ náà. Léyìí tí wọ́n jogún lọ́dọ̀ àwọn tó bí wọn. Wọ́n wá pè sáàyè lọ́dọ̀ lọ. Salamun alaykum sunnatun nabawiyyatun. Ẹ wà níyàn ìjọ náà, òun náà ló lé yìí o. Sunnatun nabawiyyatun. Ẹ pariwo náà, ẹ mọ́sálásí náà lọ́sọ̀rọ̀ ṣe. Sunnatun nabawiyyatun. Ẹ wò dùnú ìjọ náà, òun náà darí. Sunnatun nabawiyyatun. Tọ́lọ̀ wọ́n sì wọ lóòrùn òní tọ́lọ̀ wọ́n parí rẹ̀ láìpẹ́. Sunnatun nabawiyyatun ijabatu. Bí a bá sàmì, ibi tọ́wọ́ tiẹ̀ náà kù sí ọlọ́wọ́ parí rẹ̀ lóòrùn. Ìfẹ́ yẹn wá pọ̀ púpọ̀. Ìfẹ́ yẹn ló pé bàbá mi Maulana Amirul Jaysh Radiyallahu ta'ala anhu. ló pé wọn wáyé yìí ló mọ́ lórí wọn. Ìfẹ́ náà ni àbábàtẹ́ mi ni pé ó sọ èkó yìí ó lè bá ayé ìdájẹ́. Ayyakumullah. Nígbà mo wà kóró tó jà ìjọ mi bá fẹ́ jáde lọ sí ìgboro báyìí aago mẹ́rin òbí lèmi máa jáde wọ́n ìsọ̀nà yìí gbà náà. Ayyakumullah. Àpòníbọ́lá máa kọ 100 ọdún fún yàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá pàdé ó dọ̀pọ̀ ọ̀nà Ìkòròdú yìí 40 years ló kó mẹ́. Ayyakumullah. Bóyá sálọ lórí nígbà ọlọ́run parí ti lọ. Ayyakumullah. Ẹ̀yin lẹ ní àyàtẹ́ lè fi gbé. Salamun alaykum sunnatun nabawiyyatun.
ní kọ̀kọ̀ àti ní gbangba. الله حياته àìmọye àdúrà ńláńlá wọ́n máa fi sọwọ́ sí ni. àníṣe bàbá ti lọ ẹ̀yìn ló kù àníwẹ̀yìn tì. آمين الله wọ́n á fi tinútinú ṣàdúrà fún mi wọ́n á fi tọkàntọkàn ṣàdúrà fún mi. ṣérú ẹni bẹ́ẹ̀ tó láníyàn dáadáa ṣérú ẹni bẹ́ẹ̀ ni ó wàá pè mí lónìí tí ò bá ní dáhùn tí bàbá mi fi dá wọn lóhùn kémi ọmọ wàá dárú ẹni bẹ́ẹ̀ lóhùn ṣẹ́ni pé mo ya bùtùlù mo ya bùtùgbẹ́ mo ya bùtùbùtù. الله أكبر kò sí ìdílé alẹ́mẹ́dẹ̀ tán bẹ̀. حياكم الله Àbújá ni mo ti dé lọ́sàn-án حياكم الله bí mo ti dé tí n bá ní kí n lọ bí tí mo ti ń ṣe fàájì mi tí n bá ṣe wàhálà púpọ̀ kan tí n bá fi lọ bẹ̀ àwọn tó ti fẹ́ gbé mi tó fẹ́ ajá kì í pọ̀ oníṣẹ́rù Abdulwasi ẹ bá ṣètò ibi tí n bá dé sí kalẹ̀ ń bọ̀ wá حياكم الله mo yá ní fóònù mi pa ẹ bá pariwo Ọlọ́run الله أكبر tí n bá wà wá lónìí sẹ́ni pé kọ̀dà الحمد òfin lẹ́mi لله náà sóríire lónìí. الحمد pẹ̀lú لله dídáhùn tọ́lọ̀ lẹ́kẹ̀ dáhùn bí wọn náà bá wá bẹ́ẹ̀ ní olórí ilé lóde tó kọ́ fámọ́ra rẹ̀ sí Allahu Akbar bẹ́ẹ̀ ta. ṣe fún mi tọ́pìkì àbẹ́ fún mi. حياكم الله Allah hayatun sa'idatu Allah hayatun sa'idatu. nínú ilé láti lè kárí ìlà wa gbàgbọ́kọ̀ káyà lókùránì. إنا أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر ẹni ọlọ́run máa ń bẹ lára rẹ̀ kó máa ń pariwo Ọlọ́run. ìṣẹ̀mí ire ìṣẹ̀mí dáadáa láyé ǹjẹ́ gbogbo wa lámà حياكم الله ẹ̀yin ọmọ gbé gbèsè ayé tó dáa tí ó sì gbèsè ayé tó dáa tó nílé ayé ká wà bẹ́ẹ̀ yìí bọ́ọ̀ bá gbé gbèsè ayé bẹ́ẹ̀ bọ́ọ̀ bá gbé gbèsè ayé bẹ́ẹ̀ ìmú ẹsẹ̀ orí ọyọ̀ kan wá ní sí kófì mọ́. الله أكبر ẹni tí o bá ti wá sínú ìṣẹ̀mí bẹ́ẹ̀ bó bá ti gbọ́ bí bá ti wí lóru tòní kó yá padà síbẹ̀ wàhálì bí a bá fẹ́ sẹ̀mí ire láyé ayé tó fi lọ bá tọ́lọ́wọ́ tó dájú táyé lọ wàhálì ni wọ́n sọ ní ṣe sí wọ́sọ̀lì wọ́sẹ̀ wọ́sọ̀ وأنذر وبشر واستنر سر وزر وضم وهل وسلسل سل وصل وزن وزن وأنذر وبشر واستنر سر وزر وضم وهل gbogbo ẹni tó fẹ́ máa ṣẹ̀mí rẹ̀ láyé tàwọn abẹ́ yìí وهل tí sẹ̀mí tayé tí ó kéré sí tí ó gbà nínú àlùkìyámà وهل ètò gbọdọ̀ tó ní máláyé ní la ilaha illallah huwa لا إله إلا الله وهل àwọn ìyàwó òwe bí mo ti wú àwọn ọkùnrin wí ìwé lọ. وهل وسلسل tó o bá fẹ́ máa sẹ̀mí nísẹ̀mí tí o sì rú rẹ̀ láyé dúnímọ́rọ́ dúnímọ́kálmà ṣàhádà la ilaha illallah لا
إلا الله لا إله إلا الله. Bí n bá rẹ̀ ní tó kọ́ ṣe ṣẹ́ẹ̀tì dáadáa lóhun tó ní ọlọ́wọ́ wọlá pé ọba àkàlọ́ lọ́wọ́. Gbogbo orin tí wọ́n láyọ̀ lọ́wọ́ fò lónìí. Bọ́ọ̀bá rí jẹ tó kù díẹ̀ ká tó fún ọ. Mọ́tò tó bọ̀ lé onílé kí n lè dá ìlà ìlà ńlá wàhálà ìlà ìlà ńlá. Bọ́ọ̀bá ti dúró tì yín o tó dúró tó kọ́ ọlọ́run kẹ́lú ṣahada nínú ẹni tí ń sẹ̀mí dáadáa láyé lọ́wọ́. Wọ́n sọ́lé sí lẹ́yìn kó dọ́lọ́wọ́ ọba mọ̀ pọ́kàn ni. Wọ́n á máa dún ní mọ́sálásí fún sí ọlọ́run. Alábùwà Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀yọ̀bọ̀ sí ọlọ́run. Wọ́n sọ̀rọ̀ sí. Àsàlátù fún sí ọlọ́run. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala mi wí yẹ gbogbo àgbákò tí ń bẹ lára rẹ kí sì kó dànù lóko. Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam. Bàbá fẹ́ máa ṣẹ̀mí rẹ láyé tó fẹ́ máa ṣẹ̀mí dáadáa láyé tí ìtòsí láyé yóò kò lè ṣe ìtòsí láti yá bàbá. Lónìí máa ṣàlàyé fún ṣe ọlọ́run. Ànábì ni o máa ṣàlàyé fún ọdún mélòó? Ọdún méjì. Ẹ̀dá mi lóhùn dáadáa. Wàhálì wa sọ̀lì sí wà máa dẹ̀bí pọ̀ bọ́ bá fẹ́ máa ṣèmí rí láyé tó fẹ́ ní fọkànbalẹ̀ má jẹ́ kí ẹbí ó tọwọ́ rẹ̀ bàjẹ́ má jẹ́ kí ẹbí má jẹ́ oṣù kàkàlà tọwọ́ rẹ̀. Wàhálì wa sọ̀lì sí kárí mẹ́yà yìí tó dára rẹ̀ lójú wípé bóun ti wà yìí òun ẹbí ó bàjẹ́ látọwọ́. Bí ọba síbẹ̀ mẹ́jọ ó wá bẹ̀ láéláé bẹ́bí ó máa bàjẹ́ látọwọ́ rẹ̀. Bí ọba tún ẹbí sí púpọ̀ tó sokùn ẹbí papọ̀ nínú ẹni tí ń ṣẹ̀mí ayé rẹ̀ dára. Wàhálì wàsálì sí wàsálì wàsí ní wàsó. Wàhálì wàbà ṣe wàsílẹ̀ sí wàsó rẹ̀ wàdùn. Wàhálì wàsálì sí wàsálì máa wá tẹ́ o. Wàsálì. Àwọn tó dáwọ́ tẹ̀lé ra wọn púpọ̀. Wàsálì sí wàsálì. Wàsálì sí àsàlátù bá nàbí. Sí dẹ̀bí pọ̀. Wàsálì. Wàsálì wà máa tẹ́ o. Má fi irun ṣeré. Wàsálì. Òpè tó bá fẹ́ láti bọ̀tán rẹ láyé kó má fi irun ṣeré. Ó dàda fún àwọn Khalil Ibrahim Khalil. Ó dàda ó wílẹ̀ lọ. Wàhálì wà bá fẹ́ máa ṣe ire tó fẹ́ máa tuntun ní gbogbo gbà má fi irun ṣeré torí Ọlọ́run bá bá ti fi irun ṣeré nínú ẹ̀ tí sẹ̀mí ire láyé lọ wà. Wàhálì wà sọ àlejò wà sọ wà sí ilé wà sọ. Wàhálì wà bá ṣe wà sàdé sírí wà sọ ọ̀rẹ́ wà dùn. Bọ́lá wí. Ṣé wà sọ wà sí ilé wà sọ. Wà sí wà máa wọ́ra rẹ̀ ọba tí fẹ́ máa tayọ àlà wọ́n jẹ́ kí ara rẹ̀. Wà sí ní ọba tí fẹ́ máa ṣe dákúdákú máa wọ pé àwọn bàbá mi ṣe báyìí. Wà sí bọ́bá fẹ́ máa wo eré ibú kan máa wọ́ra rẹ̀ o àwọn bàbá mi wo eré rẹ̀ báyìí. Wà sí ní wàsó máa sì máa sọ́ra rẹ̀ níbi gbogbo ń tẹ̀yàn máa lọ tẹ̀lébọ̀ tí parun níbẹ̀. Káwọn tó bí ọtí wọn kìí ṣe wọ́sọ̀nù máa sọ ara rẹ̀ gbogbo ẹni tí bá jẹ́ kí ara rẹ̀ tí í ṣọ́ra rẹ̀ yóò máa dùn sẹ̀mí tó dá láyé. Wà á rí bí wọ́n bá ṣe èyí wọ́n sọ níwájú ìhìnà wọ́n sọ. Wà á sì rí wọ́n bá ṣe rí kìkàkùkà ló ń gbà. Wà á rí wọ́n bá ṣe wọ́n á máa wọ Al-Qur'ani dáadáa. Wà á gbé gbogbo bí Ọlọ́run tó ti kọ gbogbo tí ọ̀dá wọ́n dẹ̀ máa sì kìlọ̀ rẹ̀ fáwọn èèyàn eléyìí ọ̀dá
وأنذر wọ́n ní a máa jáde ó lè ó dá وأنذر ẹ̀gbọ́n tí wí dáadáa wà á ń ṣe máa ṣe kìlọ̀ fáwọn èèyàn nítorí bá rí nínú Al-Qur'ani tí ó dá wọ́n ní a máa mú ogbó wọ́n ní a máa mú ọtí wọ́n ní a máa pààrọ̀ wọ́n ní a máa ṣe ìsìnà wọ́n ní a máa wùwà jàgídíjàgan àzír máa kìlọ̀. وأنذر وبشر bí wọ́n bẹ nínú ìgbésí ayé èèyàn láyé òun lórílẹ̀ ayé wa bí sì ń lo ìṣẹ̀mí tó dá àyà tó ń tọ ìyọ̀ ibà nílé ayé wọ́n bá ṣe máa wá fún àwọn èèyàn ní òródòdó. وبشر ẹni ó kírun rẹ̀ déédéé máa sọ fún pálí jẹ́nà ń bẹ fún. وبشر ẹni ó gbàwẹ̀ rẹ̀ déédéé máa sọ fún pálí jẹ́nà ń bẹ fún. وبشر ẹni ó ṣe dáadáa tó dẹ̀ pípọ̀ máa sọ fún pálí jẹ́nà ń bẹ fún. وبشر وأنذر وبشر واستغفر ẹ bá yòókù sọ̀rọ̀. ẹni wá fẹ́ máa lo ìṣẹ̀mí ayé dáadáa tí ò fẹ́ máa lo ayé tipátipá lè lè lò. báwo ni wọn náà lẹ́ẹ̀mẹ́ta. bọ́ọ̀ bá pọ̀ jù náà yìí máa fọ látàyè lórí kò pé kí o sọ̀rọ̀ púpọ̀. mẹ́mórì rẹ̀ ọ̀pọ̀ gígì ti bẹ nílé ẹlòmí ọ̀pọ̀. àmọ́ bọ́ọ̀rọ̀ bá ti pọ̀ yóò máa dìlítì bí bàbá ti wọlé lórí yóò máa dìlítì fáírọ́sì ló máa wọ̀. ẹja fẹ́ràn ara wa láàfin ju ayé tó da gbogbo tí wọ́n kàkálẹ̀ wọn ni nínú tẹ̀dá bá níláyé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ níwájú Ọlọ́run. Alhamdulillah. Àwa wà nínú oṣù Ramadan. Amúlò díẹ̀. Àwọn kan lájọ bẹ̀rẹ̀. Àjọ bẹ̀rẹ̀ ní èyí ẹ̀ta ẹlòmí ògbà márùn-ún dípò tí ó gbà dé sí. Allahu Akbar. Àwọn kan ti di lóògùn tó. Wọ́n ti fi pápákọ̀ wọn mọ́lẹ̀. Ìwọ́n tó wọ́n mẹ́rin tọ́lọ́run tó dá ọ sí lónìí kò tó sùn lóògùn. Lẹ́nu wọn bá gbà tó kú táàbì sọdún yìí, Ọlọ́run ló mọ iye èèyàn tí ó tún lọ. Oṣù mara rẹ̀. Aṣọ́rẹ́ púpọ̀ lórí tó wà rẹ̀. Bonita Nazalu ọlọ́run. أكلام عند أهل النحاة يختلف تماما عند أهل اللغة ويختلف تماما عند أهل المنطق bonita tanazzalu ọlọ bonita tanazzalu ọlọ kò sí ìjì àlámù méjèèjì. tanazzalu tatanazzalu tanazzalu tatanazzalu tanazzalu tatanazzalu ayé ló ń bẹ̀rẹ̀. tanazzalu tatanazzalu. ìtumọ̀ ẹni máa wà láìpẹ́ ọmọ máa sọ kalẹ̀ látọ̀túnṣọ̀. tanazzalu tatanazzalu tanazzalu tatanazzalu. وهناك فرق بين الكلام والكلمة والقول والكلمة. حياكم الله. هناك الفرق بينهم. لما بالك كيف كلامنا لفظ مفيد تستقيم واسم وفعل ثم حرف للكلمة واحده كلمة والقولها وكلمة بها كلام قد يؤم بالجر والتنوين والنداء ومسند للاسم تمييز الاصل بتابع أنت وأتت ويفعلي والنون أكبلن فيل ينجلي سواه الحرف كهل وفي الولد فيل مضارع يلي لك يشر ومالي الأفعال بالتامز وسن النون فيل الأمر إن أمر فهم والأمر إنه يقول للنون ما حرفي واسم النحو صحيح وحي تنزل الملائكة والروح فيها تنزل سلام هي حتى
lọ́rùn.